ní tó ń gbà ń gbòòrò ti pọ̀, stroke ti pọ̀, ẹlòmíì ọmọ kékeré mi kò gbójúmọ́, ẹlòmíì tí ìdàgbà ti darúgbó, ẹlòmíì ó lè fẹ́ ìyàwó ni kò lè ṣe dáadáa mọ́. Ẹ jẹ́ ká lo ewé àti egbò. tó dàbí ká wà nínú ìlera tó pé àlàáfíà ni Yorùbá ń pè ní oògùn ọrọ̀. Ǹlẹ́ ń bẹ̀ wọ̀n èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé, ǹjẹ́ lẹ mọ̀ wípé ìfẹ́ tá a ní sí àwọn nǹkan ìbílẹ̀ ilẹ̀ Yorùbá láti ṣàmúlò ẹ̀ fún ire wa ó mà jẹ́ wá lógún gan ni o, kì í sì ṣe kèrémí. Ọlákúnlé Fásùgbà ló kọ mi lónìí. Ẹ tún láǹfààní láti gbóhùn látẹnu bàbá aládò tọ́lọ́run ọba mi dìídì fi jíǹkí wa ńlẹ̀ Yorùbá lásìkò yìí, tó sì jẹ́ pé torí pé mi mọ iyì àwọn àǹfààní tí n tán gbé dání ń ṣe fáwùjọ wa lèmi ò ṣe fojú kéré tàbí fọwọ́ kéré irú wọn. Torí ẹ̀ ń kọ́, ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí o láti bẹ̀rẹ̀ dópin, nítorí àwọn tán tún mú wá fún wa lónìí a ò lè sọ, a ò máa yí ẹni tí yóò ṣe láǹfààní nínú àwọn olùgbọ́ mi. Ó lè jẹ́ ìwọ gan-an látòrí ẹ̀gbẹ́ tòótọ́ ní kalẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun olóòtú, ẹ káalẹ́ o ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé, pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí yóò gbóògùn. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn olóòtú wa náà tó yẹ pé ní gbogbo ìgbà wọ́n ń fọ̀rọ̀ awẹ́wẹ́ wá lẹ́nu wò láti lè máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò àti ọ̀nà àbáyọ. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí yóò gbóògùn. Èyí tá a mú wá lénìí, òun náà ni pé nílẹ̀ wa yìí kò tọ́ ká máa ní pé eléyìí ń ṣe wá ká má wọ́n náà àbáyọ sí. Tó pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ wa nílùú Áfíríkà púpọ̀, gbogbo ewé ó ń wù nílẹ̀ yìí dáadáa, tó jẹ́ pé àwọn ewé tó ní nutrient tó dáa nílẹ̀ yìí ló wà. Àwọn èèyàn wá láti ìlú òkèèrè, wọ́n wá ń wá ewé wa, wọ́n ń kó jọ, wọ́n fi lọ ń ṣe àwọn oògùn, wọ́n tún tà á fún wa ní owó bówó. Eléyìí jẹ́ àǹfààní fáwọn ọmọ ilẹ̀ Áfíríkà àdàwọn ọmọ Nàìjíríà. Kò yẹ ká ìsàn máa ṣe wá mọ́. Ọkùnrin mi á lòun ní ìsítọ̀ àti sọ wá di wàhálà fóun nígbà tí àwọn ewé tí Ọlọ́run jìkì fún wa wà ń bẹ̀. Ewé kan tí à ń pè ní ewé ejìrìn. Ewé ejìrìn òun ló máa ń so èso wẹ́wẹ́wẹ́ báyìí, òun máa ń dàbí ewé okun ilẹ̀ báyìí. Tí a bá ní ewé ejìrìn tó bá ń gbó dáadáa, tó bá ń gbó mu pẹ̀lú iyọ̀, pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run kò ní tó ń jẹ́ prostate enlargement rárá. Ìyẹn ewé ejìrìn. Ewé ejìrìn yẹn là ń pè ní ìgbòlí ajá tá a fi máa pa blackboard. Bẹ́ẹ̀ni ewé òun tí a bá ti gbó kó fi iyọ̀ díẹ̀ sí kó máa mú gbogbo ìgbà. Ẹ̀kọ́ àgbàlagbà máa ń fẹ́ kí ẹ̀ gbó kọ́ mú. Tí ẹ bá pé inú ló ń dàyàn láàmú, tó bá mú inú ẹ̀ yóò lọ́ọ̀lẹ̀ pẹ̀pẹ̀sẹ̀ ni. Tó yẹ pé èyàn ò lè tọ̀ dáadáa, ìtọ̀ jáde gerege tó bá yẹ sí gbé ewé ejìrìn tó bá ń gbó mu, òun tọ̀ yóò máa tọ̀ gerege ni. Ilé jẹ́ àǹfààní àwọn ewé tí Ọlọ́run jogún fún wa nílẹ̀ Áfíríkà yìí. Tí a bá ní àìsàn jẹ̀díjẹ̀dí, tí ó bá ní pé jẹ̀díjẹ̀dí ni tó bá gbé ewé ejìrìn tá a sọ yìí náà ó dáa fún un. Ẹ bá wo kánsà tó yẹ pé ó wá gbòde kọ́nsìn. Lágbára. Kí ló yẹ ń fa kánsà òun náà ni pé gbogbo ohun tí à ń jẹ sínú tó jẹ́ kẹ́míkà ni. Ẹ wá rí pé wá pọ̀ lókè òkun, nítorí ohun tó ń jẹ ń bẹ̀ wọ́n ní àmì tó jẹ́ bí ewé àti egbò, kò jẹ́ acid náà ń jẹ, kò sí alkaline nínú tí wọ́n ń jẹ. Eléyìí ń ṣàkóbá fún wọn, èyí tó máa hàt lórí gbogbo àwọn aluminium, àwọn irin tó ti kó sínú wọn tó máa ń jáde láti bí oúnjẹ míì. Àwọn lead poisoning. Bẹ́ẹ̀ tó jáde láti bí àwọn oúnjẹ tó wà nínú, á lẹ̀ mọ́ àwọn awọ inú, ó ti parí tó wá ti pẹ́ ń bẹ̀ á di cancer. So tí ẹ máa ń jẹ ewé àti egbò dáadáa, kí ẹ máa jẹ ẹ̀fọ́ dáadáa, pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run kò wá ní àìsàn cancer yẹn. Ṣùgbọ́n tí ẹ bá ti wá ń ṣàkíyèsí pé tí ń wà lára sáásọ̀p, ewé sáásọ̀p, kí ẹ gbìyànjú kó máa lò ó lè máa gbó mu, ó lè máa sè é mu, ó lè máa sè é ní àgbo kó máa mú ní gbogbo ìgbà, pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run yóò ní àlàáfíà ni, kí ni yóò ní wọ lára. Ọlọ́run sì ń bẹ̀lẹ̀ kù lé mi. Bẹ́ẹ̀ ewé efirin, ewé efirin, mo sọ nípa ewé efirin tí a lè lò fún prevention, kó máa mú ewé efirin kó máa gbé gbogbo ìgbà, kó máa mú ní gbogbo ìgbà. Tó bá ti pọ́ sọ pé ó ní traces pé lump kan ni o, ó fẹ́ dà láàmú nínú ọyàn ni o, àbí pé ó ní cancer kan ni o, cervical ni ẹni, kó máa gbé mu, kó tó di gbẹ̀rẹ̀ gidi sí lára. Ewé efirin lè ran obìnrin lọ́wọ́. Á ran obìnrin lọ́wọ́. Ilé àìsàn burúkú. Àìsàn burúkú káìsà kó lè kúrò lára. Tètè sìn. Mo tún sọ nípa autism tó máa ń ṣe àwọn ọmọ kéékèèké. Wọ́n á lọ́mọ yẹn wípé ẹ kò lè sọ̀rọ̀, ìgbà tó yá ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣagídí. Eléyìí nílẹ̀ wa ó ti wà tipẹ́tipẹ́ táwọn àgbà fi ń tọ́jú ẹ̀. Tí ọmọ bá jẹ́ pé bóyá pé ó ní ìgbóná, tí ìgbóná bá wọ̀ lára tán, ó máa affect brain yẹn. Òun ló máa ń sábà fà tó pọ̀ mọ́ mi ò lè sọ̀rọ̀ rárá. Tí a ti bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ rárá àti ìrìn rẹ̀ di wàhálà fún, a wá di pé gbogbo brain yẹn a wá slow down. Kí ni àwọn àgbàlagbà ń lò sí? Wọ́n ń lo ìtọ̀ màálù
wọ́n ń lo álọ̀mù dúdú, wọ́n máa ń lo ewé oríṣiríṣi láti tọ́jú nǹkan tó bá ń ṣe bíi gìrì. Bẹ́ẹ̀ náà ni iṣu mẹ́rí. Ṣé ẹ rí iṣu mẹ́rí yẹn tó bá wù ó máa ń ní fúláwà lórí báyìí, ètò ẹ̀bí àlùbọ́sà èdí ẹ̀ òun ni wọ́n máa gún, tó bá ti gún pẹ̀lú oyin wọ́n máa fọwọ́ kéré, tó bá bẹ̀rẹ̀ sí ìlú lẹ́ẹ̀kan lóṣù á bì, tó bá bì gbogbo tó jẹ́ plug àbí àwọn nǹkan tó jẹ́ pé tẹ̀lẹ̀dẹ̀ tó wà lọ́pọlọ ni tó wà nínú ọ̀nà ẹ̀dùn ẹ̀ náà ni á bì dànù, ara ẹ̀ á wálẹ̀. Ẹ wò nígbà kan àwọn àbá máa ń ṣe àgbo ojú iná, wọ́n á ṣe àgbo ojú iná yẹn wọ́n máa ń fún wa lò lẹ́ẹ̀kan lọ́sẹ̀, lẹ́ẹ̀kan lóṣù wọ́n máa ń fún wa lò. Ọmọ ò ní ní gìrì, tí ò bá ti ní gìrì àìsàn ọpọlọ tó bá yẹ pé kó wá ní pírọ́blẹ̀mù autism ni o seizure ni o á kúrò láyé ẹ̀. Ọlọ́run fún wa lẹ́bùn tó pọ̀ nílẹ̀ wa yìí. Ẹ wá wo ọkùnrin tó bá lóun ò lè ṣe dáadáa, ewé àsùnwọ̀n wà bóyá tó ń ṣe ẹ̀kan sọ̀rọ̀ tó ń ṣòkan sọ̀rọ̀ tó ń rẹ̀ ní gbogbo ewé àsùnwọ̀n, tí a bá gbé ewé àsùnwọ̀n pẹ̀lú ọmú tó bẹ̀rẹ̀ sí ní mú ní gbogbo ìgbà ó ń tọ́ wá wà lákọ. Ibi tá à ń sọ yìí àǹfààní táwọn èèyàn lè jẹ nílẹ̀ Áfíríkà wa yìí ni. Àná àwọn oògùn wa nílé iṣẹ́ tiwa ó kú oníkèrè ní o, ẹni tó bá gbìyànjú kó wá ẹ̀rí pa ti ṣe àwọn ewé tá à ń kó lọ fún àwọn tó ń ṣiṣẹ́ oògùn láti lè fi ṣe àwọn tablet. Tá bá lè máa ṣe é táwọn èèyàn ń jẹ àǹfààní ẹ̀, ẹ jẹ́ ká náà jẹ àǹfààní tó lọ́n dogun fún wa nípa ewé àti egbò nílẹ̀ wa yìí. Ẹ báyìí ká fi ṣeré o, àǹfààní ń bẹ lọ́dọ̀ wa púpọ̀. Ẹlòmíín wà, obìnrin mi wà ló ń bẹ lọ́hùn fún ọmọ, wọ́n tó ń bẹ lọ́hùn fún ọmọ kí ló ń ṣe lágọ̀ọ́ ara, ó lè ní nǹkan oṣù ń ṣe ségesège. Ẹlòmíín lè ní pé owó kì í ovulate, ẹlòmíín àti pàtẹ́ ń súnmọ́ òun, owó kì í mọ̀ pọ́kùnrin ń súnmọ́ òun. Ní tó bá ṣe ni pé yóò lo nǹkan ìfọnu ni. Àwọn ìgbò tá a fi ń fọnú tí mo lè dárúkọ mọ́ ìjókòó yìí kò ń ṣe ogún. Egbò ìfọnú, egbò ṣápó tí èèyàn bá sè dáadáa, tó bá sè tó bá bẹ̀rẹ̀ sí ìlò oògùn ìfọnú ni. Oògùn ìfọnú ni egbò ṣápó. Ẹ wo èso bàrà, tí ẹ bá ṣe egbò bàrà àbí tó gbé pé ó ti wá wọ lára tán tó wá ní fallopian tube blockages tó bá mú bàrà sórí iná, tó bá sun, tó bá fún omi ẹ̀, tó wá ní kéèyàn ó lo síbí kékeré kan, gbogbo ohun tó jẹ́ jàdàdà tó block inú ẹ̀ tó lò fọ́jọ́ mẹ́rin márùn-ún á kúrò kọ́rátá. Ṣàpójú méjì. Bẹ́ẹ̀ náà ni egbò ìpẹ̀ta, tó bá mú egbò ìpẹ̀ta àwọn àbá tiwa tí obìnrin bá bẹ lọ́wọ́ fọmọ, wọ́n á ní kó mú egbò ìpẹ̀ta, wọ́n á gbé egbò ìpẹ̀ta yẹn wọ́n á fi sí ẹja àrọ̀ àti ewé dàgbà, èso dàgbà, wọ́n á lò pẹ̀lú ẹ̀. tó ní bá lò wá ní ọ̀sẹ̀ sí àgbo tá a ti ṣe àṣejẹ yẹn kò ní jẹ́ mọ́ kọ́ ọ̀ ní gbé kaná mọ́, a kò máa jẹ́ láràárọ̀ fọ́jọ́ méje ni kìtìyé tí a bá lò pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run Ọba yóò fi níṣu yóò fẹ́ gbé wọn pọ̀. àwọn ewé èèyàn sì ti lè rí àwọn ewé yìí wọ́n sì wà. ọwà ìmọ̀ ni èsì ẹ̀sìn. ṣáwọn ewé wọ̀nyí tí yẹn bá ń lo àwọn àgbo wọ̀nyí ṣé wọn ò kì í ní adverse effect yẹn ni pé àléébù tiwọn tí wọ́n ṣe máa. ẹ ṣeun olótùú ṣe rí ewé àti egbò natural thing ni bí pé èèyàn ń jẹ ẹ̀fọ́ èèyàn ń jẹ ewédú kò sí side effect kankan nù ẹ̀ tí a bá mu ọsàn lámujù kò lè pààyàn ju pé nítorí àrẹ sọ́lẹ̀tì ìdí ẹ̀ ń sọ àwọn ewé tàǹsọ̀ ìwọ́n ní fibre nínú tó yẹ kó tó bá dénú tó bá ti pọ̀ jù lára ìyá ìyá dànù ni ìyá fi dé èmi tó bá jẹ ẹ̀wà lájẹ jù tó bá yàtọ̀ sí máa ya ẹ̀wà fúnra rẹ̀. so ó yàtọ̀ ẹlòmíì àti sọ pé òun gbé efinrin òun yàgbẹ́. bẹ́ẹ̀ ni ó ti múra mojú ni so tí àwọn múra mojú ìṣẹ̀kó ṣe ń tọ̀ ń léṣe òun tọ̀ wọ́n á yà dànù ni nítorí pé ewé àti egbò ni. then kí ni wọ́n wà níbi àwọn green leaf yẹn tẹ́ bá jẹ́ tó bá pọ̀ nínú kò ń jẹ́ kí èèyàn ní àìsàn cancer títí ẹ̀sìn nítorí pé àwọn kẹ́míkà tó wà lára ó máa neutralize ẹ̀ so roughage ló wá jẹ́ láti hádùn àwọn kìnìyàn lọ́mọ láti ti jáde síta ṣàmìtì ẹ̀sìn èyí tó ń fa púpọ̀ nǹkan náà ni pé kẹ́míkà tá à ń gbé sára ni à ń láti go natural. àwọn ẹ̀fọ́ ní kẹ́míkà wọ̀nyí ń kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fọ́ pé fertilizer náà gbìn ọ̀tọ̀ lèyí tó ń fẹ́ sí ọ̀tọ̀ lèyí tí wọ́n fi ń wẹ̀ tiẹ̀. yes kó lè tóbi. bẹ́ẹ̀ ni ṣe rí natural lọ́nà ló ná. natural ni ṣùgbọ́n ìyẹn tó ti ń kó natural tí a sọ pé natural ṣe rí ọ̀làjú ó dáa púpọ̀ bọ̀ ní tọ́làjú á kó wá bá wa tá a bá rí àǹfààní púpọ̀ nú ẹ̀ àmọ́ aráàlú díẹ̀ nínú ẹ̀ ṣe mọ̀ pé ń sìn wọ́n náà bíi pesticide tó fi ń pa àwọn oko kòkòrò rọ́bà jẹ́ ó ń ṣàǹfààní pé kó má pa nǹkan tó gbìn bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn tí wọ́n ń lò tí wọ́n bọ́ ṣe ń lò ń gbà míì èmi àmà fi sára tí wọ́n fẹ́ jẹ
fermentation. So ṣùgbọ́n ní àfihàn èèyàn ní ìmọ̀ràn pé tí ẹ bá ra èso kí èèyàn ó fọ̀ dáadáa kó ní pé ẹ máa fi sẹ́nu ọ̀tọ̀ tó ń ṣe bí ẹ̀ tún lè pàbọ́ ìrẹ̀ náà irú àwọn ẹ̀fọ́ tó ń sè yẹn àfọ̀ràn nímọ̀ àwọn tó wá ń gbẹ̀kọ́ lọ́dọ̀ wa pé wá o alẹ́ ẹ̀fọ́ dá lóòótọ́ o bó tó wá fẹ́ sè ẹ̀fọ́ ìdáwẹ́ jẹ́ o ẹ kọ́kọ́ sè é kó mi ní kẹ́kẹ́ á yọ mi gbóná ìdànù fẹ́rẹ́fẹ́ so kẹ́míkà nú ẹ̀ á lè kúrò fermentation ṣùgbọ́n kò síbẹ̀síbẹ̀ náà kò sí nǹkan tá a lè fi wé natural medicine kò sí nǹkan tá a lè fi wé natural food àwọn èèyàn sọ ẹ bá bínú olóògbé ẹ tó sọ nípa pípẹ́sẹ́ púpọ̀ àwọn ohun tó ń fa àkóbá àti àléébù sára púpọ̀ àwọn ohun tá à ń jẹ náà ni nípa wípé ọ̀rá kẹ́míkà wọ́n ti ṣe òróró ọlọ́rọ̀ oníkẹ́míkà wọ́n ti fẹ́ wọ́n ní kí wọ́n máa pa màálù mọ́ sí wọ́n fẹ́ máa ṣe ẹran oníkẹ́míkà nínú àwọn màálù míì gan gbogbo ara ẹ̀ kẹ́míkà ló fi jẹ́ ó tóbi á kàn tóbi lábàádì ni ẹ̀rẹ́dìyẹ ní á tóbi lábàádì tí ẹ máa fẹ́ àlàáfíà fún ara ẹ̀ irú ẹ̀dìyẹ kó máa jẹ ẹ̀dìyẹ oko dípò àwọn adìyẹ lóṣù mẹ́ta ẹ̀dìyẹ lóṣù mẹ́ta ẹ wò imagine ẹ̀dìyẹ ó lè ti dín náà ti gbó láàrin oṣù mẹ́ta ẹ ká mọ̀ pé steroid kò náà fi ṣe kò fi rí bẹ́ẹ̀. ọwọ́ èèyàn ló wà lára ẹ̀ ọwọ́ èèyàn ló wà bẹ́ẹ̀. ó ti kú lọ́wọ́ Ọlọ́run. nípa báyìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á padà sí ewé àti egbò kò sí ọ̀nà àbáyọ ní ayé tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí àti ká máa lo ewé àti egbò ní tó ń gbà ń gbòòrò ti pọ̀ stroke ti pọ̀ ẹlòmíì ọmọ kékeré mi kò lójúmọ́ ẹlòmíì tí ìdàgbà ti darúgbó ẹlòmíì ó lè fẹ́yàwó ni kò lè ṣe dáadáa mọ́ ẹ jẹ́ ká lo ewé àti egbò nílé iṣẹ́ tiwa pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ gbà pé Ọlọ́run fún ẹnìkan ṣe jẹ́ ẹnìkan lọ. ó dà ẹ já wá wò báyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ọmọ kékeré kan tí wọ́n ló dákú ni wọ́n ń sọ nígbà tí ó ṣe wọ́n rán mi lé lórí kò gbọ́ ó dèrò ilé ìwòsàn gbẹ̀yìn ó pàpà sọjí lẹ́yìn bí ọjọ́ mélòó kan náà bá tún ní ojú ẹ̀ ò ríran mọ́ àkọ́kọ́ kí ni ń fà tọ́mọ kékeré fi lè rí dákú irú ẹ̀sán wo ló lè okùnfà yìí. ẹ ṣeun olótú ṣe rí àwọn bàbá wa wọ́n ti gbìyànjú púpọ̀ sẹ́yìn ẹ rí ọmọ mi wọ́n á ní ọmọ yìí pé àbíkú ni ẹlòmíì wọ́n á ní ọmọ eléèrè ni ẹlòmíì wọ́n ní ọmọ ẹgì ló máa ń ṣòwò ń tiẹ̀ o ọmọ mi kọ́ má tí ìgbẹ́rùbà á lè dákú fún ara ẹ̀ ó dáa kí ló wá ń fà á ní pé gbogbo ń tá wá sọ yìí ó kún sí ọ̀nà méjì spiritual problem wà ń bẹ̀ benefit wà ní pé àìsàn ara wà ń bẹ̀ ẹ ká sọ níbi ìgbóná ṣé rí àwọn èèyàn tí ìmọ̀ ìgbé tọwọ́ bẹ̀rẹ̀ sí ní gbóná tó bá ti ń gbóná jù tó ń gbóná jù á kọlu brain yẹn tí wọ́n ti á kọlu brain yẹn ó máa ní seizure tó bá ti bẹ̀rẹ̀ ní seizure ó lè bọ́ sí coma. seizure lẹ́ ń pè ní gìrì. ló ní gìrì á ní gìrì so tó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbóná òbí tó bá jẹ́ òbí rere ọmọ yẹn má fi omi tútù wẹ̀ fún ní tó ń fà ní pé tó ń fi ń gbóná yẹn ni pé òtútù mu láti inú ẹ̀ ti tutù jù so Ọlọ́run ṣe ara ọdẹ pé tí inú yẹn bá ti tutù jù ara gbóná ń ta tí inú bá ti gbóná ara tutù tètè sìn so àwọn system yẹn Ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n bá ti pè é rí pé ọmọ ń bẹ̀rẹ̀ sí ní gbóná gan omi tí a fi wọ́n fi wẹ̀ fún ni omi tó bá lọ́wọ́rọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní gbóná àwọn nǹkan tí àwọn àgbo ibà èyí láti ní ilé fọ́mọ ibà lè fa ìgbóná tètè sìn àsìkò ìgbóná tó máa ń ṣẹlẹ̀ ó máa tún padà wà irú àsìkò tá a wà yìí sì lé pé òjò ti lọ àwa fẹ́ bọ́ sí ọyẹ́ rẹ̀ wá bọ̀rọ̀ ó wá dé pé yìí ti wá mú jù ọmọ máa bẹ̀rẹ̀ sí ní gbóná. ilé jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn tó pé àwọn náà tó pé ẹlòmíì nínú yàrá kan ó lè kó ọmọ mẹ́jọ ó lè kó padà sínú yàrá kan gbogbo wọn á sùn lára wọn yìí yẹn tó wá wà lára wọn ó lè fa ìgbóná fẹ́ẹ́jẹ́sìn. then àwọn àìsàn mi wà tó pé lára ọmọ kéékèèké òun náà ní pé ọmọ mi bí eéwo á máa sọ sí lára tí èèyàn bá ń sọ sí lára eéwo yẹn ṣe measles o tọ́jú sí sọ sí lára yẹn á máa ní pains lọ sí láti bẹ̀rẹ̀ sí ara ẹ̀ á fẹ́ fáìtì immune system á fẹ́ fáìtì ara tó ń gbọ́dọ̀ sí lára yẹn ó bá ṣe ni pé á máa ní ìgbóná so ẹ̀kọ́ ọmọ yẹn akọ̀sọ̀ díẹ̀ tọ́jú bẹ̀rẹ̀ síbẹ̀ káwa fún ní nǹkan ìgbóná so àwọn kí là ń lò káwa bá ń lò wọ́n máa ń ṣe oògùn ojú iná èèyàn á ní oògùn gìrì nílé tí a ti ní oògùn gìrì yẹn tọ́jú fún ọmọ yẹn ẹ rí i pé ara á balẹ̀ á bì á yàgbẹ́ ìgbà tó tẹ̀ yàgbẹ́ báyìí ara á balẹ̀ ni ìyẹn ní oògùn gìrì lẹ́yìn ìgbà yẹn ni èèyàn á ní oògùn ibà ó ṣe pàtàkì so tí ìyá tó ti pé ọmọ ò gbọ́dọ̀ gbóná jù ká ti bẹ̀rẹ̀ sí ní gbóná jù tó bá ti lè ní convulsion tó bá ti ní gìrì yẹn
sí nǹkan tí ó lè fà ìyẹn jẹ́ àkànkàn tó lè fà tó fi lè dákú. tó fi lè dákú. then ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé tí wàhálà bá pọ̀jù fọ́mọ tàbí àìsùn dáadáa bá wà pọ̀ fọ́mọ tí ó bá forí gbá nǹkan àbó ṣubú lójijì àbí wọ́n nà ní àbáàdì ọmọ ó lè dákú fún ara rẹ̀. then àwọn ọmọ nígbà tó pé immune system ara wọn kéré ìyẹn la máa ṣe ń fún àwọn òbí nímọ̀ràn wípé àwọn ewé kan wà tá à ń pè ní ewé ìṣàwọ̀pèrè. ṣé ní ewé ìṣàwọ̀pèrè yẹn àwọn àgbàgbà máa ń ṣe fún ọmọ ní gbogbo ìgbà tó àti fún ọmọ yẹn a máa jẹ́ kó máa boost immune system ara rẹ̀ débi pé kò ní lè máa sick débi pé ara ẹ̀ ò ní lè fight àìsàn yẹn fúnra rẹ̀ nítorí ara wa yìí ó fà máa ń fight àìsàn. Ó jẹ́ ẹlẹ́kẹta. Wọ́n sọ nípa ọmọ eléré ọmọ fúnra rẹ̀ wọ́n máa ní ẹgbẹ́ àní ọmọ ẹlẹ́gbẹ́ wà ní ọmọ ẹlẹ́gbẹ́ yẹn àbújọ́ máa àbíkú ọmọ so níbi bẹ́ẹ̀ a máa bá àwọn kan máa bá nínú ẹ̀mí so àwọn tó wá ń ba nínú ẹ̀mí yẹn wọ́n máa pè pé kó máa bọ̀ níbi táwọn wà tó tó láti ń pè níbi táwọn wà yẹn mo tó máa ṣe ni pé àwa dákú àwọn kí ni àgbà ṣe ń gbà yẹn wọ́n ṣe àdó tó máa ń gbé sọmọ ọlọ́run wọ́n ṣe ṣàwòrò tó máa ń fi kọ́mọ lẹ́sẹ̀ títí yéésì láti wá gbé àdó ẹ̀sọ́ ọlọ́run àwọn tó wá ń pè yọ̀ nílé àbámọ́ tó wá fi ṣàwòrò sí lẹ́sẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní rìn tó wá ti ka wọ́n ti ṣe nǹkan tó ṣàwòrò yẹn tó wá ti bẹ̀rẹ̀ sí ní rìn àwọn tí ó jẹ́ eléèrè ẹgbẹ́ wọn ni máa kọlù mọ́ bẹ́ẹ̀ wọ́n tó wá máa ń ṣe àwọn nǹkan tó máa fi ń sín gbẹ́rẹ́ sójú ọmọ bẹ́ẹ̀ náà ní jáde ìlú Ìbàdàn wọ́n ní àwọn kan tó ń pè tó máa ń ṣe ọkọ máa ń kọlà sára ọmọ tó ń pè ní kò bọ́mọ jẹ́ ṣé ní kò bọ́mọ jẹ́ yẹn àwọn náà ti dúró bẹ̀ nílùú Ìbàdàn tó wà tipẹ́tipẹ́ pé wọ́n á gbé lọ́bẹ̀ wọ́n á mú gbẹ́rẹ́ wọ́n á sí mẹ́fà sí lẹ́yìn tó máa sin sí lẹ́yìn yẹn ń pè ní kò bọ́mọ jẹ́ so kọ́mọ yẹn bàbá máa kú ìyẹn náà tún máa ń fà tó wọ́n fi ń dákú. gbogbo àwọn kinní yìí táwọn bàbá ń ṣe gbà náà wọ́n sí gbẹ́rẹ́ sọmọ lójú ní gbogbo ẹ̀ só sì ń ṣiṣẹ́ fún ọ̀rọ̀ pé kọ́mọ mọ̀ dákú. ó ń ṣiṣẹ́ olótùú ó ń ṣiṣẹ́ ó ń lé àwọn ẹ̀mí ẹ̀rí ṣẹ́rí ìmọ̀ táwọn àbá ti ní táwọn àwọn aráàlú ti ní làwọn tilẹ̀ yìí ń dìvẹ́lọ̀pù táwọn ìwé wá ṣe nǹkan kan lọ́wọ́ àwọn náà ti wà wájú tẹ́lẹ̀ wọ́n dìvẹ́lọ̀pù ẹ̀ ní. gbogbo àwọn ìmọ̀ yìí ló wúlò púpọ̀ èmi ní èèyàn tó súnmọ́ mi dáadáa nígbà tí ó wà ní kékeré tó bá jókòó sẹ́nu ọ̀nà báyìí ó fẹ́ dákú ni ẹnu ọ̀nà ta ló máa jókòó sí tó bá ti wà bẹ́ẹ̀ ó máa dákú ni wọ́n ti wá pẹ̀lú ẹ báyìí kó jókòó sẹ́nu ọ̀nà mọ́ o bàbá tiwa wọn wá ní ìlà kòkòrò níta wá ṣe ni pé kọ́ lọ sí gbẹ́rẹ́ ẹwọ́ ọmọ níta ìwé yẹn ó wúlò púpọ̀ ọmọ nlé wọ́ gẹ̀kọ́ àbí ó wúlò púpọ̀ ṣé ẹ̀rọ ọmọ nlé la máa ń lò pẹ̀lú nǹkan yẹn tó máa fún yàn ní bàràmù báyìí nígbà náà bàràmù yẹn àwọn tó bá ń dákú náà máa ń fún tí eléyìí tí wọ́n ti ṣe ọmọ nílé yẹn tó bá ṣe pẹ̀lú nǹkan máa fi sójú ẹ̀ wọ́n ó sì gbẹ́rẹ́ sójú ọmọ yẹn ni kò ní dákú mọ́ àwọn ìmọ̀ yẹn ti wà ṣùgbọ́n ní òde òní a ti fi ọ̀làjú kún a ò sí gbẹ́rẹ́ mọ́ ó náà bàtà tó ń gbà á lò a kì í gbé àdósọ́ ọmọ lọ́rùn mọ́ ó náà bàtà tó ń gbà á lò a kó ṣàwòrò sẹ́sẹ̀ ọmọ mọ́ ó náà bàtà ń lò tó má ti bẹ̀rẹ̀ sí ní ṣe pé ọmọ ń dákú àbọ̀mọ ò lè sọ̀rọ̀ àbọ̀mọ ń ṣe àṣemáṣe ẹ súnmọ́ àwọn àgbàlagbà wọ́n á ṣe àwọn ètò iṣẹ́ ẹ̀ fún kò nídìí gbẹ́rẹ́ mọ́ tó pé ọ̀làjú ti bá oògùn ìbílẹ̀ alóògùn ìbílẹ̀ yìí nílùú Abẹ́òkúta yìí àwa gba láísẹ̀nsì lórí ẹ̀ ni ohun tí wọ́n búra sínú ẹ̀ ni wọ́n á tún débi pọ́ tó wá fún wa ní doctorate degree lórí ẹ̀ náà so oúnjẹ sí tó dáa lójú ní tá a bá sọ authority ni àwa kì í kọ́ dédé pariwo sọ̀rọ̀ ẹ pẹ́ lómi ní àbáyọ̀dọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀bùn ti wà nítorí àní láti ṣe gbéraga mọ́ ìtọ́lọ́ ń fún wa là ń sọ́tà mọ́ ń pa ẹ̀ pété nípa ewé àti egbò tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe gìrì àbọ̀mọ́ ń dákú àbọ̀mọ́ ò sọ̀rọ̀ ni wọ́n á sọ pé autism ni pété ẹja ẹyọjú sí wa nípa ewé ìtẹ́gbẹ̀ máa dúpẹ́ fọlọ́run. autism ewé àtẹ̀gbò ń ṣètọ́jú ẹ̀ ṣe rí ní tí òyìnbó ní àwọn kankan wà àṣà òyìnbó dáa púpọ̀ ṣùgbọ́n àṣà kan wà ní àwọn nǹkan yẹn kọ́ ọmọ ipò ọmọ ń ṣagídí ọmọ yẹn pariwo ní ẹ má bá wí ẹ má lù àwọn àgbàlagbà ní ẹgbà wọ́n máa fi ń bọ́ ọmọ wíńgbà mi ẹgbẹ́ tó máa fẹ́ bọ́ ọmọ bí rẹ̀ tó fi bọ́ ọmọ tó wá díbẹ̀ yìí wọ́n máa ń rẹ ẹgbà yẹn ni kò sí pọ́kàn dé lẹ́gbà lásán ṣé gbogbo ọmọ tó wá pé láti kéré láti pé ilé ìmájọ́ ọmọ tó wá stọ́bọ̀nù ilé ìwájú ọmọ tó máa burú o ẹ̀tí wà báyọ̀ ọmọ láàrin ilé ọmọ mẹ́gbẹ̀ẹ́ dání ọmọ àlọ́ máa bọ̀ adádì ọmọ ilé tuntun bẹ̀rẹ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ á dẹ̀ farabalẹ̀ because tí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ èèyàn lénìí wọ́n ti bí ọmọ tó dàgbà tí ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ ọ̀pọ̀ èèyàn lénìí ti bí ọmọ tó ń pé ọmọ wọn ti wá di amúgbó ọ̀pọ̀ èèyàn lénìí ti bí ọmọ tó ń pé ọmọ wọn ti bọ́ tadé pé wọn ò rí nǹkan kan láti bá wí kí ló fà á náà ni níbi àkẹ́jù
ṣé ti yé so ọ̀nà tí yóò bá fi ń tọ́jú ọmọ tó fi ń darí ẹ̀ sí pé àwọn tó fẹ́ le tó máa fi jẹ́ kókó rọ̀ ọ̀nà pọ̀ lórí ẹ̀. ọmọ mi gan tiẹ̀ ti wá di ọ̀tá òbí ẹ̀. ó dọ̀tá òbí ẹ̀ bẹ́ẹ̀ ni débi pé ọmọ tó wá rí òbí ẹ̀ ó lè máa bàjà tó bá dá òun kí bàbá òun mọ̀ òun kí àwọn mọ̀ kí ló fà náà ni pé kí àpẹ̀ka àrókò dáadáa láti kékeré ni ó wá dàgbà. ìlànà ìbílẹ̀ láti fi tọ́jú ọmọ. ìlànà ìbílẹ̀ wà láti bójútó ọmọ. tí ọmọ máa di pé kò sọ̀rọ̀ àbí ọmọ ń ṣe gìrì àbí ọmọ ń ṣe wọ́nranwọ̀nran ó ní ewé àti ìgbọ̀rọ̀ fi ń bawí. ìdíyé bẹ́ẹ̀ni èyí ni kí ọdún méjì nìkan tó di gbígbẹ ẹja kó tó di pé kò ṣe ká mọ́ nígbà tó wá rọ̀ ẹ̀ la máa ká. so eléyìí ṣàkóbá fún àwọn tó wà lókè òkun púpọ̀ débi pé ọmọ wọn á padà wá di ọ̀tá wọn á ní rí àǹfààní pé a bímọ. ìdíyé so nípa báyìí ẹ jẹ́ ká padà sí ewé àti egbò tó bá tó wá dípò tó wá di ẹja gbígbẹ ọ̀nà àbáyọ wà lórí ẹ̀ náà ọmọ tó ti dàgbà ń sìn tí ò gbọ́rọ̀ tí ò yẹ kí ni ọ̀nà àbáyọ wà lórí ẹ̀ ṣùgbọ́n kó tó dípò dàgbà dípò máa náà lówó ńlá nígbà tó wà kékeré yẹn ẹja fi ewé àti egbò ká fi kọ́ ọ̀bù ẹ̀ débi wípé ọmọ wa lè wúlò fún wa èlé wa ni pé bó ń ṣe yẹn ìwà kan yẹ kó máa ṣe bẹ́ẹ̀ tíọ́rì kan yẹ kó máa ṣe bẹ́ẹ̀ nítorí pé a fi ewé àti egbò tọ́jú ẹ̀ ni títí yẹn sìn àfi àti egbò tọ́jú ẹ̀ ni nípa báyìí pẹ̀lú gbọ́dọ̀ ẹ̀yin alábíàmọ́ ẹ jèrè ọmọ yín o àwọn náà jèrè ọmọ tiwa o ẹ jẹ́ ká parapọ̀ ká tọ́jú ọmọ dáadáa ẹ ká parapọ̀ ká fún ọmọ alẹ́kọ̀ọ́ ká fún ọmọ ní ìtọ́jú ká bàa lè jàǹfààní ọmọ yìí ní ọjọ́ iwájú nítorí pé àìfún ní ìtọ́jú gidi ní òye kẹlẹ́ bí ó jèrè ọmọ ẹ̀ nítorí ọmọ tó bá ń ṣàárẹ̀ tá a tọ́jú tó bá di àgbà á di wàhálà ara àárẹ̀ dẹ̀ ní kọ́ ọmọ gbọ́ràn kàbí kọ́ ọmọ má gbọ́rọ̀. àìgbọ́ràn àárẹ̀ ni ara ni ó kò sí ṣé ìyá lè sí ni bàbá ò lè sí bẹ́ẹ̀ ni àárẹ̀ ara ni kí ọmọ má gbọ́rọ̀ ẹ máa wò ó sí ọmọ tí yóò gbọ́rọ̀ tó bí a ti kiri à ń tọ́mọ wọ́n bẹ̀ sí bẹ́ẹ̀ nìkan ó gbá àti àbúrò má bàa alágbájá rìn mọ́ o kò dé gbọ́rọ̀ sí wa lẹ́nu àárẹ̀ ara ni so kiri yẹn àti kiri ti ń bẹ̀rẹ̀ ibẹ̀ náà ni a ti ń rí ọmọ tó yẹ pé wọ́n má bá sọ̀rọ̀ kò ní gbọ́ ọmọ mi tó pé ó lè gbáyẹ̀ létí wọn ni àwọn ń ṣeré ni ó ṣe kíní kan ni no tètè ń sìn àwọn ọmọ mi má gùn bẹ̀rẹ̀ bọ́lẹ̀ òun kò ní dáhùn tètè ń sìn tó wá yá a máa gíràn sí lára tó bá dàgbà á wá di kànáàkì so nípa báyìí ewé àti egbò jẹ́ padà sí ìbílẹ̀ ìtọ́jú àwọn ọmọ wa jẹ́ padà sí ìbílẹ̀ tí ọmọ máa ń ṣe gìrì ẹ fún ní oògùn ìbílẹ̀ mo sọ oríṣiríṣi oògùn ìjọba lè lò ní ìsà mẹ́ta tí ọmọ ò bá ṣe pé ọmọ ò gbọ́rọ̀ àbò ń gbóná ní gbogbo ìgbà àwọn ohun tó máa lò fún wà tí a fi ní rí ìgbóná so ìgbóná yìí òun máa ń kó bá ara débi pé ó lè ràfẹ́ ti brain ọmọ mi ẹ wò ń sìn irú ìtẹ̀sẹ̀ lẹ́ẹ̀kan yẹn ìgbóná ló wọ̀ lára lẹ́nu tó dáa wọ̀ lára tán wá dé pé ara ẹ̀ gbóná ó bọ́ sí kómà lẹ́yìn ìgbà tó wá padà jí kò ríran mọ́ ó ti ràfẹ́ ti ojú ẹ̀ nìyẹn. ìgbóná ló affect ojú yẹn. ó affect ojú. ìgbóná wọn fọ ọmọ lójú. wọ́n fọ ọmọ lójú ṣebí ẹwọ tó ní measles àwọn tó ní polio ìgbóná ni. tẹ́mọ̀ ìgbóná ni wọ́n ń pè ní polio chicken pox small pox gbogbo yẹn ìgbóná ni. lábẹ́ ìgbóná náà wà. ìwé wà so tó bá di pé ọmọ ó bẹ̀ sí ṣe ọmọ ara ẹ̀ á gbóná jù tára ẹ̀ á gbóná àwọn bíi pox díẹ̀ á máa yọ sí lára. wọ́n ti wá yọ sí lára bẹ̀rẹ̀ ni wọ́n máa mú ẹfun wọ́n fi ń ká ojú ọmọ pé kó bà kó sí lójú ṣáà mi ti ń yé sìn so àwọn àgbàlagbà ní tí wọ́n ń lò ṣùgbọ́n tó bá kọ̀ tó bá ní ara ẹ̀ láti kí ní ká ọmọ mi lójú tó bá kó sí lójú ó ti parí ojú ọmọ fọ́ nìyẹn so ewé àti egbò kájú ẹ̀ gbogbo tó bá ti ń ṣe ẹ̀yìn èèyàn lára àbá ẹ̀ tẹ̀ ń gbọ́ mi lára ẹ jẹ́ ká padà sí ewé àti egbò àwọn ẹ̀kọ́ wà nínú àwọn ètò wa tó pé ẹ̀ẹ́rì kọ́ nípa pé nǹkan báyìí ní ká lò kó tó di ńlá pẹ̀lú gbọ́dọ̀ àní ṣe àárẹ̀ tí ò gbógun. àmín Ọlọ́run ẹ ṣe púpọ̀ bàbá aládò bá a ṣègùn olúbàrìbá dr baba aládò. dr Sharafadeen Odùkọ̀yà aládò. wọ́n ti gba oyè dọ́kítọ́rẹ́tì inú ọgbà UI Ìbàdàn láti lọ ṣe ìyẹn lọ́jọ́ náà lọ́hùn. bẹ́ẹ̀ni ẹ ṣeun ẹ ṣeun gan. ẹ dárúkọ díẹ̀ lára àwọn wọ́n ti mọ̀ ṣùgbọ́n ẹ kàn rán wọn létí díẹ̀ lára àwọn oògùn yín. àwọn oògùn wa tó wà ní káàkiri tẹ́ bá dé Indianapolis lọ́dọ̀ ìyàwó skonto ẹ ra àwọn oògùn ara ń bẹ̀ tá a lọ sí New York lọ́dọ̀ Dr. Shoneye
Chief Shoneye ẹ rí oògùn wàrà ń bẹ̀. Tẹ́ bá lọ sí London lọ́dọ̀ Alpha and Omega ní Dustin Market ẹ rí àwọn oògùn wàrà ń bẹ̀. Ní Manchester ẹ ra oògùn wàrà ń bẹ̀. Èyí tí a lè fẹ́ fojú kàn mí bàbá Aládò fún ìmọ̀ràn tàbí àlàyé nípa gbogbo tá a sọ yìí ẹ lè pe nọ́mbà mi 08028121088 tàbí 07031002744. A wà nílùú Abẹ́òkúta ní Ògùn State ní Abẹ́òkúta ń bí ní nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìtaọ̀ṣì nílùú Abẹ́òkúta. A ní àwọn oògùn lóríṣiríṣi àti gba òǹtẹ̀ ìjọba sí tọ́ńtà ní chemist káàkiri. Àwa la ṣe Lego herbal mixture ètò wa ṣiṣẹ́ fún àìsàn iṣan ara. Àwa la ṣe Oscoto capsule tó máa ń fọ ìrírí inú, cholesterol ní, constipation ní, back pain ní Oscoto capsule àbí Oscoto mixture. Àwa la ṣe ó wà ní chemist káàkiri. Àwa náà la ṣe organic organ tó yẹ pé àwọn èèyàn ti dúpẹ́ lórí ẹ̀ púpọ̀ fún hepatitis B. A ṣe sugarless fún ẹni tó ní àìsàn diabetes. A ṣe aládò therapy fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru hypertension. Àwa náà la ṣe aládò bitters fún ẹni tó bá ní ẹ̀yìn dídùn tàbí ọkùnrin tí ò bá lè ṣe dáadáa. A ṣe òpómúléró oògùn ìgbàlódé tí ọ́nà tí ìgbàgbọ́ pé 100 ọdún a fi àyà tuntun ní tí a bá máa lò kó ṣàbù díẹ̀ sínú mílíkì kó fi start díẹ̀ sí òun tó wọ́n wà lákọ̀ bí ìbọn ni. A ṣe àwọn oògùn lóríṣiríṣi tó ń ṣe fún prostate. A ṣe aladosin, a ṣe abioticin fún infection. A ṣe ojú ẹjọ́ kì í fọ́ tó jẹ́ oògùn bàbá tiwa gangan tó ní ojú ẹjọ́ kì í fọ́ fún àìsàn ojú tó bí bàbá tí ì fọ́ ni mo sọ o tí bàbá lò pẹ̀lú gbọ́dọ̀ ojú onítọ̀wọ́ ní fọ́. Ojú Holy Root Vision Powder àwa la ṣe. A ṣe Hemotrit fún ìfọ̀ ẹ̀jẹ̀ tó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́pàá. A ṣe oògùn lóríṣiríṣi. A ṣe Joy Woman fún obìnrin tó ń bẹ lọ́hùn fọ́mọ. A ṣe Sàgbàdéwé fún ọkùnrin tó bá ti dàgbà tó kò lè ṣe dáadáa. A ṣe Pillar fún ọkùnrin náà. Àwọn oògùn wa pọ̀ tá a ti jáde láti ilé iṣẹ́ wa. Èyí tí ẹ bá ń wò mí àbí ẹ fẹ́ oògùn wa ẹ pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí 08028121088 tàbí 07031002744. A wà ní nọ́mbà 4 Bàbá Aládò close Ọpẹ́ Olúwa Ìtaọ̀ṣì nílùú Abẹ́òkúta. Ẹ tún lè rí oògùn wàrà nílùú Èkó ní Sẹ̀lẹ̀ bus stop nílùú Èkó. Ní Fádèyí ẹ̀rọ oògùn wàrà ń bẹ̀. Ní Jọlá Oṣó bus stop ní Matogun ẹ̀rọ oògùn wàrà ń bẹ̀. Èyí tí a wà nílùú Abẹ́òkúta ẹ tún wá lè fà sí oògùn wàrà ní ẹ tún lè rí oògùn wàrà ní nọ́mbà 35 Abiola Way lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Àlùbáríkà. Pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn. Àmín. Àní ṣàárẹ̀ tí ò gbóògùn. Títí ìgbà míì tá a mọ̀ pàdé Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣíà fídíò yìí kó rìn jìnnà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Oscoto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Ṣèbí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì Bàbá Aládò. Ìwọ náà máa subscribe sí fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ Bàbá Aládò. Ewé ń bẹ, ògùn wà.